yes wọ́n ti kó dé o. Ẹ wo àràgbá yamuyamu àrà mẹ́rin yìí rí ẹ̀bùn ọjọ́ tuntun ìgbà tuntun àti oṣù tuntun tí a wà yìí tí Ọlọ́run ọ̀run fún àwọn ènìyàn rẹ̀ láì wo ti economy and political situation orílẹ̀-èdè tí a wà. Ẹ̀yin náà ẹ gbà àlùyọ, ẹ gbà ìbùkún, ẹ gbà ilé tuntun, ẹ gbà ọkọ̀ tuntun, ẹ gbà àṣeyọrí tuntun tí a fi ń gbé ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀sẹ̀. Ṣùgbọ́n ẹ ò ní ya wèrè tuntun o. Ábà ta ló kó àwọn ẹ̀bùn oṣù tuntun yìí ránṣẹ́? Ọlọ́run ọ̀gá ògo. Ó wí pé ikú òjijì kò ní wọlé yín. Àmín o. Ìjàmbá ọkọ̀, ọ̀kadà, iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní jẹ́ ti yín o. Àmín o. Nínú oṣù tuntun yìí, ariwo ẹkún, ọ̀fọ̀ àti ogun àkóbá kò ní wọlé yín àti àwọn olólùfẹ́ yín. Àmín o. Ṣùgbọ́n ìkìlọ̀ ọbẹ̀ ni pé ẹ má dánìkan lo ẹ̀bùn yìí. Ẹ fi ránṣẹ́ sí ẹbí, ará àti àwọn olólùfẹ́ yín kí ẹ lè máa fi ayọ̀ lo àkókò yìí àti ọjọ́ iwájú wa. Olùṣeyẹ Àṣàfẹ́ bàbá Yorùbá international MC and radio presenter lórúkọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ ló ń wí pé Happy New Month.